Apata Uyes Attainment TV, your #1 birthday arena. Olóyèdé Henry okú ọdún o. Ó sọdún èyí ó wá ṣe mí sí Olúwa tí ń bẹ. Àmì àṣẹ àṣẹ àmì àṣẹ àmì àmì àṣẹ àpátápàrẹ wìlì mi ń jẹ́. Mo ti bá wọn sáré kẹ́kẹ́ kí n lè bára wájú, mo ti gbìyànjú pápápá kí n lè bẹ̀rò lọ́jà. Mo sáré mo gbìyànjú mo rí i pé wájú lérò ń bẹ̀rò. Èrò ó yẹ ìjájọ máa kọ́ lórí rí ọlọ́jọ́ ìbí tòní. Mr. Olóyèdé Henry ẹni ire ní torí bó ti ní láárí ló ní tẹríba. Ó ní tẹríba ó kọ́ ni mọ́ra kì í bèrè pé bọ̀ǹtẹ̀ nìkan ṣe jẹ́ bí Gàmbàrí bá wọlé rẹ̀ yóò fatapanu kó tó máa lọ, ó níwà tútù tó pọ̀ o. Olóyèdé yóò kì í gbéraga, Henry ò jọra rẹ̀ lójú, jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe, ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. Ó yá jẹ́ wọ́n máa kí ọ tòyìnbó because I am very enlightened and ecstatic to see you turn +1 today. In the word of Wisdom Kushi, you are a riddle wrapped in a mystery inside an enigma. On this note, I am shouting proprietoriously and meritoriously, also with a heart that is far from sardonic paludism or conundrum, but attract jabadabadu and might. Ọlọ́jọ́ ìbí ilé olùjì ní ìjẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Tèmítọ́pẹ́ lónìí ọjọ́ bí rẹ̀, ó ní kí n má dákẹ́, ó ní máa kí ọ dáadáa kí n kí ọ délé bàbá rẹ̀. Ìwọ lọmọ dẹ́dẹ́ nínú ọlá, àkọ́bí èyí àrà, ọmọ lílí pẹ́kẹ̀dé, ó ṣòṣà bẹ́ẹ̀ ní sọdún, ó kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ bọ́nà rìn, ọmọ iná pèsè ó tán lónìí, ọmọ oníkálukú dùn tiẹ̀, ọmọ lẹ̀lẹ̀ bí ìkọ́ ẹ̀ láti bà, ọmọ sàmì ẹ̀gà, ójó nígbó ójó nírakùn, ójó nírakùn, ójó nírabàtà. Henry okú ọdún òní, Tèmítọ́pẹ́ ló ní bó ti sọdún èyí wá ṣèmí sí i, torí àìpérí igú kó mọ̀ kádùn, àìpérí àkàlà kó mọ̀ kóṣù. Bẹ́ẹ̀ ni kò sí bá a ti péré àkàlà mọ̀dòtó yóò lẹ́gbẹ̀rún ọdún dandan ni ó máa pẹ́ lókè èèpẹ̀. You will never be relegated into a state of melancholy or gargantuan fiasco. Nǹkan kan ò ní ṣe yán torí àìrójú ọjọ́ lára omi yùngbàyùngbà rẹ ti ń dùn rí Ọlọ́run ọba òní jẹ́ ó tán. O ò ní fàìsàn ló gbà, ó máa kéré òkè òkun délé torí lọ́jọ́ tó rí ń joyè ó di gbàdàgbọ̀n ó bá wọn lọ, lọ́jọ́ tàtàrí ń joyè ó di gbàdàgbọ̀n ó bá wọn lọ. Orí àpérè tí ń sọ lọ́jà gbà á, ó ti gbé ọdẹ bí ire, ẹni bá ní okú ni ó mọ nìṣó lálákejì, èèyàn tó bá ní kó mọ̀ pẹ̀ láyé onítọ̀hún ni ò ní fara re lò gbà. Happy birthday to you now and I wish you long life and prosperity. Àpátápàrẹ wìlè mi ń jẹ́, bóyin bá ṣe tán oyin á padà sínú kókó ogi, bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mo ń rebi àforí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti má ká gbogbo ilẹ̀ kílẹ̀. Olóyèdé Henry okú ọdún o. Ó sọdún èyí ó wá ṣe mí sí Olúwa tí ń bẹ. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.